إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ọpẹ́ yẹ, ọba tí ọpẹ́ tó tọ́ sí, gbogbo ohun tí wọ́n ń jẹ́ ọpẹ́ kò sí fún yẹn kan bí ìbá ṣe ọ̀dọ̀ ọba mi, kí ìbá ṣe fún ọba mi Allah, ọba àṣọ, ọba alágbára. Àwa bẹ̀ Ọlọ́run ọba náà, ìdẹ̀ra tó ń ṣe fẹ́mi pẹ̀lú yín, léyìí tó hàn sí wa àti èyí tó pamọ́ fún wa, tó pamọ́ sí wa, Ọlọ́run má jáwọ́ ọ̀kan kó nu gbésí ayé mi pẹ̀lú yín. Àwa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, akẹ́yìndé gbẹ̀gbọ̀n abẹ́magbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ìkẹ́ Ọlọ́run, ìgẹ̀ Ọlọ́run, oore àjẹǹjẹ tẹ́rẹ kó mọ bá Rasulullahi sallallahu alayhi wa sallam ní ìlú Madina, àwọn ará alé, àwọn sàábà àti gbogbo àwọn tí wọ́n fi ìṣẹ̀mí ayé wọn fi jẹ́ ti Rasulullahi sallallahu alayhi wa sallam. Àwọn àgbà báyìí a fi kí wọn tamà ní àwọn tó ń ṣe sábàbí ètò yìí kó máa wáyé lọ́tún ọ̀tún fi máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mo bẹ̀, mo sádìẹ̀, mo képe ẹ̀, èyí tó ti da nínú ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ó da kalẹ̀, èyí tí wọ́n ń sunkún ẹ̀ fọ́lọ́run fún ìyà Ọlọ́run mọ́sàmú gbogbo ẹ̀kọ́ sọ́dí òkè pẹ̀tẹ́lẹ̀. Ẹni tó wá jẹun tamà lólùdarí wa náà mú Sheikh Dr. Abdulrahim kọba mi àlékí ọlá bá dúró tì wọ́n, àwọn náà àti gbogbo ohun tamà náà fámílì wọn. Èyí tá a wá ṣe yìí, àbí Ọlọ́run ọba ọlọ́mọ dálù wá láyà o, kó jẹ́ padà bá níbi tó bẹ́ ní èrè, ká sì bá níbi tí ó bẹ́ ní ẹ̀san nígbà tí a bá padà pàdé wájú Ọlọ́run. Láì má fa ọ̀rọ̀ ọ̀gùn ẹ̀yọ́ máa ìyá mi ọ̀wọ́ jùlọ nínú Islam, kí la fi bọ́ ara sọ ní dédé àsìkò yìí, kí la mú wá fún wa tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó jẹ́ ọ̀rọ̀ Rasulullahi sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ náà ni fadail wa manzilul faqir as-sabir. Ọ̀rọ̀ náà ni ọlá àti ipò tí mo tamà ní mẹ̀kúnnù aláìní tó ní sùúrù, ipò ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àti ọlá rẹ̀ ní Islam. Mẹ̀kúnnù aláìní tó sì ní sùúrù pẹ̀lú àìní rẹ̀, kí ni ipò tí ń bẹ fún, kí sì wá ní ọlá tí ń bẹ fún, tí Islam tí ó là kalẹ̀ fẹ́mi pẹ̀lú yín. Ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ ní Islam. Inna Allah tabaraka ta'ala bi hikmatihi wa ilmihi fadala bayna ibadihi fil umuri kathira. Ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ tàbá wọ Ọlọ́run ọba mi, ọba tó ga ọ̀hún, pẹ̀lú òye àti ìmọ̀ rẹ̀ tó ṣíwájú gbogbo nǹkan, ó gbé ohun tamà ní ọlá fún ohun tamà ní ọ̀pọ̀ nínú àwọn nǹkan, ó gbé ọlá fún ọ̀pọ̀ nínú àwọn nǹkan jàmá, ó sì wá gbé ọlá fún ohun tamà láwọ̀ ẹ̀dẹ́ ènìyàn nínú ìṣẹ̀mí ayé wa jàmá.
wa dhalika li hikmatin wa ghayatin 'azima kò wáyé ṣe nítorí ìkankan o nítorí òye nǹkan àti bí èyí ni ohun tá mà ní sábàbí léyìí tó fi ń tóbi ló fà lọ́lọ́run bá mi àlékè ọlá fi ń ṣe bẹ́ẹ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ jàmá ṣe mọ̀ òun náà ló dá wa òun náà ló mọ̀ wá òun náà ló sì mọ̀ wá tẹ́ bá fẹ́ yá wọ Ọlọ́run fafadala baynahum fi sihhati wal marad Ọlọ́run gbé ọlá fún wa fáwọn ẹ̀dá ènìyàn níbi ohun tá mà ní àlàáfíà àti ohun tá mà ní àárẹ̀ èèyàn ló lálàáfíà a sì èèyàn ló wà nínú àárẹ̀ tí òun náà mọ̀ tọ́ àlàáfíà Allahu akbar wa yusr wal usr bẹ́ẹ̀ ló gbé ọlá fún ohun tá mà láàpá kan níbi ìrọ̀rùn wà nínú ìṣẹ̀mí ayé rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ihun tá mà ní ilé kókó léyìí tó tóbi ló wà nínú ìṣẹ̀mí ayé ń tọ̀hún wa fawata baynahum fil ghina wal faqr ó tó wá padà gbé ọlá fáwọn ẹ̀dá ènìyàn níbi àrísìkì àti ohun tá mà ní àìmánì ààrẹ lómi ká ná ká lò ká jẹ ká mu ká wọ̀ ìrọ̀rùn ní fún kódà kò tẹ̀ rórí rẹ̀ kó tó di pé nǹkan ìwà jàmá bẹ́ẹ̀ lásìtò rí lọ́dọ̀ àwọn ẹlòmíì kódà kó tó mu omi gan jàmá Allahu akbar kódà kó tó jẹun gan Allahu akbar wàláhì lóòrórí ni lóòrórí títí kó tó rí díẹ̀ tí ń báyìí jàmá kó tó rí jẹ Ọlọ́run lòun ṣe bẹ́ẹ̀ li hikmatin ya'lamuha Allah fún òye kan tí ó sẹ́ni tó yàtọ̀ sí Ọlọ́run ọba náà bá mi Allah. Fa'agna man sha wa afqara man sha ẹni tó bá wọ Ọlọ́run pẹ̀lú agbára rẹ̀ ẹni tó bá wù ló sọ di olówó ló kọ́ àrísìkìtì wa afqara man sha ẹni tó bá wù jàmá ló sì fi òṣì jàmá àìmánì ló fi sínú ìgbésí ayé rẹ̀. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an wallahu faddala ba'dakum ala ba'din fi rizq Ọlọ́run ní èmi Ọlọ́run ọba ni o nínú àwọn ìṣe mi ni nínú ìjẹ́ àṣẹ mi Ọlọ́run ọba ni náà ní pé kí ni faddala ba'dukum ala ba'din fi rizq mo máa gbé ọlá fún tamà ní apá kan lérí apá kan níbi ohun tamà lárísìkí tẹ́ fi lò ṣẹ̀mí ayé yín léríṣìíṣìí ohun ta lè pè lárísìkí táwọn àfáà ṣàlàyé fún wa. Ọlọ́run ní mo máa gbé ọlá fún ẹni tó bá wù òun níbi àrísìkí Ọlọ́run lòun ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tún bá wa sọ níbi àyà mi ọ̀nà nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya Ọlọ́run ní èmi Ọlọ́run ni o mo pín bẹ́ẹ̀ ni pínpín àti ọ̀dọ̀ mi Ọlọ́run ọba lóko pínpín bẹ́ẹ̀ tí mo ṣe ń pín báyìí ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba lóko mo pín un tamọ̀ ní ìṣẹ̀mí ayé yín bẹ́ẹ̀ ni nínú ìṣẹ̀mí ayé yín ní pé a máa rí àwọn apá kan wọ́n mọ̀ ní a sì ní àwọn apá kan wọn ní. Ọlọ́run wa ń sọ fún wa ó wá sọ sábàbí tóun fi ṣe bẹ́ẹ̀ táwọn apá kan ó ní apá kan ò ní apá kan ó ní mọ́tò apá kan ò ní mọ́tò apá kan ó ní kẹ̀kẹ́ apá kan ò ní kẹ̀kẹ́ apá kan lálàáfíà apá kejì ní lálàáfíà Allahu akbar apá kan ló rorí kó tó jẹ ni apá kan ò fẹ́ rorí kó tó jẹ Ọlọ́run ní kí ló fà tẹ̀mí Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ kí ni òye náà nínú àwọn òye yìí nínú ẹ̀ liyattakhidha ba'duhum ba'dan sukhriya kí n ta mọ̀ ní apá kan lè fi mú apá kejì múlò nígbà tí ó bá nídìí rẹ̀ nítorí bí gbogbo wa bá padà ní owó láyé ayé ò ní rọrùn fún wa o apá kan gbọ́dọ̀ ní apá kan ò gbọ́dọ̀ ní apá kan ó ní apá kan ò ní ni ìwọ tó o ní yẹn ló lè fi padà pé ń ta mọ̀ ní èèyàn pé kó wá ṣe gàdíyàn fún ẹ nígbà tí wọ́n ń sùn kó ń wà lójúfò lérí ń ta mọ̀ ní owó tó fẹ́ padà gbà lọ́dọ̀ rẹ lẹ́yìn oṣù tó bá jẹ́ gẹ́bí tí o ṣo níbẹ̀ ni gàdíyàn pápá ní ìdálọ́fẹ́ mọ́ ṣó ẹ
bẹ́ẹ̀ náà ni nígbà tí ohun tá mọ̀ ní kùnmúà okun lọ́dọ̀ olówó wà lọ pé ohun tá mọ̀ láláyìí ní láti fi jẹ́ pé kó wá kó kùnmúà yẹn fún jàmáà kó lè fi gba owó tó fẹ́ gbà sápò. Tó bá jẹ́ pé gbogbo ala níláyé, tó bá jẹ́ pé ìwọ tí o ní owó bẹ́ẹ̀ lónítọ̀hún náà fẹ́ ní owó, gbogbo wa fẹ́ lówó ni, a mọ̀ padà rí pé àní lè ríra múlò láyé náà. Ayé náà ó wà lè fún wa láti gbé, láti lò, láti ṣe ìṣẹ̀mí láyé nínú rẹ̀ jàmáà. Títóbi Ọlọ́run ọba mi Allah. Walau anna aghna an-nasa jami'an labaghaw. Àfáà ní tó bá nípa Ọlọ́run ọba mi àlékè ọlá bá gbé àrísìkí fún gbogbo wa ní àbàlẹ̀ jẹ́. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an, walau basata Allahu rizqa li ibadihi labaghaw fil ard walakin yunazzil biqadarin ma yasha' innahu bi'ibadihi khabirun basir. Allahu akbar. Ọlọ́run bẹ́ẹ̀ sọ nínú ìwé wa mímọ́ yìí tí ń jẹ́ Al-Qur'an tó sọ̀kalẹ̀ fún Rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run tó bá jẹ́ pé òun tẹ́hun tamà ní àsìkí fún àwọn ẹwú yìí báyìí, àwọn ẹwú ní pátápátá ni òun tẹ́hun tamà láàsìkí fún oníkálukú wa, kò sólóṣì láàrin wa. Ọlọ́run àbàlẹ̀ jẹ́ a ní mọ ìyá wa, a mọ̀ para wa, a mọ̀ gbégalera wa jẹ̀mọ́. Ọlọ́run ní lákìn àmọ́ òun Ọlọ́run yunazzil biqadarin ma yasha. Òun wá sọ àrísìkí báyìí fún oníkálukú jẹ̀mọ́ ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam gẹ́gẹ́ bí tó ṣe yẹ, gẹ́gẹ́ bí tó ṣe tọ́, lérí tó jẹ́ pé tó bá padà ní kò ní padà kó aburú bá ní ọ̀dọ̀ wọn Ọlọ́run ọba jàmá. Allahu akbar. Àwọn àfáà wa ní tó bá jẹ́ pé ohun tá mọ̀ lọ́lọ́run ọba nínú òye rẹ̀, ohun tó fi dá ayé nìyẹn tó sì ní ká mọ́ fi lo ayé bẹ́ẹ̀. Lidha tasa'ala ahlul ilm, àwọn olùmọ̀ ń béèrè lọ́dọ̀ wa pé an ayyuhuma afdal, èwo ló wá fẹ́ ní ọlá, al-faqir sabir am al-ghani shakir. Ṣé ohun tá mọ̀ ní ẹni tí ò ní tó sì ní sùúrù lẹ́rí àìní ẹ̀ òun ní fi ní ọlá ni, kàbí ohun tá mọ̀ ní olówó pọ̀lúpọ̀ lówó náà ó sì tún dúpẹ́ fún Ọlọ́run ọba ń ṣe ẹ̀sìn. ń bẹnu àwọn àfáà man rajjaha, ń bẹnu tó yẹn pé èyí tó gbé ọlá fún àwọn àfáà annahu al-faqiru sabir, òun náà ni ohun tá mọ̀ ní aláìní tó sì ní sùúrù, òun ní fi ní ọlá ju ohun tá mọ̀ lólówó tí ń dúpẹ́ lọ. Nígbà tí wọ́n béèrè lọ́dọ̀ Ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a, àfáà ń dá wọn lóhùn yìí sì ń sọ fún wa fún èsì nípa ìbéèrè yìí. Nígbà tí wọ́n béèrè pé láàrin olówó àti ohun tá mọ̀ ní olówó tí ó ní láàrin ohun tá mọ̀ ní tálákà aláìní tó ní sùúrù lórí àìní ẹ̀ àti ohun tá mọ̀ ní olówó tó yẹ olówó tí ń dúpẹ́ fún Ọlọ́run, èwo ní fi ní ọlá jù. ṣé Ibn Taymiyyah ní anna afdalahuma atqahuhuma lillah. Ó ní èyí tó fi ní ọlá jù láàrin àwọn méjì, òun náà lèyí tó páyà Ọlọ́run. Ìtumọ̀ ẹ̀ bí ohun tá mọ̀ láìní ẹ̀ tó sì ní padà ní sùúrù lórí àìní ẹ̀, ó ní sùúrù lórí àìní ẹ̀, ó sì wá páyà Ọlọ́run lórí ẹ̀, ó ní ọlá jù ohun tá mọ̀ lólówó, ohun tá mọ̀ ní ẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún olówó lọ́jẹ̀ mọ́ tóun náà sì ń sin Ọlọ́run. Bàbá padà wá rí ohun tá mọ̀ lólówó tóun náà wá ní owó, tó ní owó jákú adájẹ̀ mọ́ bí kọ́lédoró, ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní bí Kárúnà, tóun náà bá jẹ́ ní tó bá padà páyà Ọlọ́run ọba. Allahu akbar. Àfáà ní òun náà tún lọ́lá ju ohun tá mọ̀ ní tálákà tó sì ní sùúrù lọ. Ẹ wá jẹ́ kó ń bẹ jàmá, kí wá ní ọlá tí ń bẹ fún tá mọ̀ ní olówó, kí lọ́lá tí ń bẹ fún tá mọ̀ ní tálákà, ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam, èyí tí ó ní sùúrù. Nítorí pé ọ̀rọ̀ méjì la sọ, ìbẹ̀ náà àwọn àfáà tó ní ohun tá mọ̀ ní ẹni tó fi ń lọ́lá láàrin ohun tá mọ̀ ní tálákà olóṣì tó ní sùúrù àti ohun tá mọ̀ lólówó tí ń dúpẹ́ fọ́lọ́run tí sì ń padà sin jìjọ́sìn. Àwọn ní ohun tá mọ̀ ní ẹni tó fi èyí tí fi ń danú òun náà tí fi ń ní ipò lọ́dọ̀ Ọlọ́run, òun náà ni tálákà tó ní sùúrù. Ẹ wá jẹ́ àwò kí ni ipò tálákà àti ọlá rẹ̀.
ǹjẹ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam ǹjẹ́ ẹ sì máa ń pé ohun tá mọ̀ ní Islam tá ń bẹnu èyí ọmọ gbé ọlá fún ohun tá mọ̀ ní tálákà tó ní sùúrù ọlá ẹ̀ pọ̀ iyì ẹ̀ pọ̀ àpọ́nlé ẹ̀ pọ̀ oore ẹ̀ mọ̀ sí pọ̀ lọ́dọ̀ Ọlọ́run jàmá Allahu Akbar. ǹjẹ́ ẹ mọ̀ pé shar'a wa farada zaka wa awjaba ala al-aghniya hadhihi al-farida muwasatu lil fuqara wal masakin. gbogbo ara la mọ̀ ohun tá mọ̀ ní zaka àyàn zaka èyí nínú owó tàbí nínú tá mọ̀ nínú àwọn nǹkan ọ̀gbìn tàbí bẹ́ẹ̀ kọ́ nínú àwọn nǹkan tó yẹ nǹkan ọ̀sìn ìmọ̀ tó bá yé. ǹjẹ́ ẹ mọ̀ pé nínú ọlá ni Ọlọ́run nígbà tí olówó tó bá yan zaka rẹ̀ ó gbọ́dọ̀ dánwò kó gbé fún tamọ̀ ní àwọn ẹlòmíì tó yẹ olówó ẹgbẹ́ rẹ̀. ẹni àkọ́kọ́ tọ́lọ́run kọ́ ni kákọ́ gbé owó zaka fún innamas sadaqatu lil fuqara. Ọlọ́run ni ẹni àkọ́kọ́ tó kọ́ gba owó zaka. òun náà ni ẹni tí ò ní lọ́wọ́, òun náà lẹni tí ò rí jẹ, òun náà lẹni tí ò tó ẹnu yàmá ó ń fa kò tó. Islam ni ó bójú owó tá mà níwọ̀ àwọn tí ò ní ìwà tí wọ́n ní sùúrù pé ẹ̀yà bẹ́ẹ̀ bá yan zaka yín ẹ gbọ́dọ̀ gbé fún yẹn kan tí zaka yín ó sì jẹ́ zaka tó jẹ́ ohun tá mà látẹ̀wọ́gbà ẹ gbọ́dọ̀ gbé fún ohun tá mà láláyìí ní òun lára kọ̀kọ́ tí Islam kọ́kọ́ sọ. bí Islam bí ìbá iṣẹ́ pọ̀ ọba mi Allah ọba mi tó tóbi ọ̀hún tí ìbá iṣẹ́ ń pé ó gbé ọlá fún ohun tá mà ní kí ni aláìní ni jàmá kò bá mọ̀ sọ bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run ni bọ́ bá padà nípẹ́ yan zaka ẹgbẹ́ zaka yẹn gbé fún tamà láwọn aláìní nínú tamà nínú Islam. bal wa ja'ala al-fuqara hum awwal masarif az-zakah wa hassa 'ala as-sadaqat wa it'amu al-fuqara wal masakin. bẹ́ẹ̀ náà ni Islam wá dákẹ́ ó fòrò èmi pẹ̀lú yín ó fòrò wa ó gbọ́n ó ṣe ojú kòkòrò wa nípa bí n pé tá a bá fẹ́ ná o ká ná fún tamà ní àwọn aláìní ká sì ná fún tamà ní àwọn tí ò rí jẹ jàmá. Islam bójú wò wọn gan, Islam pọ́n wọn lé gan, Islam buyì pípọ̀ fún wọn jàmá. ẹ̀yẹ jáwò nígbà tó ọmọ náà fẹ́ wọnú tó bá ti wọnú náà tí ó tamà ní khazinu nar èyí ni màlíkà tó bá mi àlékè ọlá fi ṣọ́ náà tí bá ń béèrè lọ́dọ̀ àwọn ọmọ náà pé ma salakakum fi saqar ma salakakum fi saqar kí ló ṣe báwo lọ́wọ́ ṣe jẹ́ báwo lẹ fà títí tọ́wọ́ yín fi dénú náà ma salakakum fi saqar báwo lọ́wọ́ yín ṣe jẹ́ ẹ gbọ́hùn tamà lọ́rọ̀ Ọlọ́run láyé ni. qalu lam nakun minal musallin. ìkan àkọ́kọ́ tí ń ta mà ní ọmọ náà mọ̀ sọ ní pé kí ni àwọn òsínú àwọn tó kí wọn láyé. ẹlẹ́kejì kan walam nakun nut'imul miskin. nígbà táwọn wà láyé àwọn yìí bójú àwọn tálákà ló fà náà ni ìyà fi ń jẹ àwọn. Allahu akbar. ìwọ tó bá padà jẹ́ ẹni tó ní owó lọ́wọ́ tó padà bójú ohun tá mà ní tálákà tó ní sùúrù tí ò gbẹnu ẹ̀ káàkiri jàmá tó bá bójú wo tó sì ní lẹ́gbẹ̀ẹ́ kò mọ̀ pé ìyà ń bẹ fún ẹ lọ́dọ̀ Ọlọ́run. ìyà ń bẹ fún ẹ lọ́dọ̀ Ọlọ́run. wọ́n náà rọmọ náà ihun tó fà tí ọ̀rọ̀ wọn fi já sínú náà má jẹ́ kó ọ̀rọ̀ rẹ rí bẹ́ẹ̀ òye olówó. Islam ó gbé wa ó ṣe ìgbìyànjú fún wa ó ṣojú kòkòrò wa nípa bí pé ká ná fún ta mọ̀ ní àwọn tí wọ́n ní jàmá. kódà Islam kò mọ bẹ́ẹ̀. Islam tó wá padà ṣe ó pín ta mọ̀ ní ìpín kan muqaddar ó ṣe ìpín ó fún tamà ní àwọn tálákà tí ó ní sùúrù níbi tamà ní àwọn ganaim. èyí nígbà tá Ànábì Muhammad sallallahu alaihi wasallam bá jà ogun tánà bá jà ogun ìkàtà bá kó lójú ogun Islam tó pé kalẹ̀ ń pé ẹ fún wọn tí ò ní ẹ fún wọn nínú rẹ̀. Allahu akbar. bí ìbá ṣe ń pé Islam gbé pò ńlá fún olùgbò bá máa ń wojú wo ìkùnmá máa ń bojú ohun tamà lẹ́ni tí ò ní lọ́wọ́ jàmá. kódà tó bá padà dín pé wọ́n bá tó lọ ojú ogun tó jẹ́ pé wọ́n jà àmọ́ ohun tá mà ní kó ohun tá mà ní àwọn kan lọ́dọ̀ àwọn gèfèrí ọ̀hún là ń pè ní ẹ̀lfẹ́ì ó kó àwọn kan lọ́dọ̀ àwọn gèfèrí. Islam tó padà fún àwọn tálákà tó ní sùúrù Islam tó fún yín ní ohun tá mà nìkan. Allahu akbar. nínú ọlá tí ń bẹ fún ohun tá mà ní kí ni yẹn àti ipò tí ń bẹ fún ohun tá mà aláìní tó ní sùúrù. wal fuqara hum aksaru atba'i al anbiya wa rusul. ǹjẹ́ mọ̀ ń pẹ́ àyàn tí ẹ̀yin tẹ́ ẹ̀ ní àwa táà ní. Allahu akbar. ǹjẹ́ mọ̀ ń pẹ́ àwọn ló jẹ́ ẹni tí a tètè mọ́ tẹ̀lé àwọn ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí ò ní àwọn tí ò rí jẹ àwọn náà tètè mọ́ tẹ̀lé àwọn ànábì Ọlọ́run. fahum aksaru nas qabula al-haqq. wọ́n tún jẹ́ àwọn èèyàn tó yẹn pé àwọn náà tètè mọ́ gba òdodo. tabaari ohun tá a máa lẹ́ni tí ò ní tóun tó ń kọ òdodo
èyí búkú ẹ pọ̀ jù nìyẹn jàmá Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fún ẹ ìyà ẹ di méjì wájú Ọlọ́run ó ní láyé ò ti fẹ́ ní lálẹ́ kìyàmá olówó àti mo olówó bẹ́ẹ̀ ni pé ìgbéraga mọ́ wà fún ọ ìwọ tó ní o tó wá ń ṣakọ ìyà méjì mọ̀ nìyẹn ó jẹ́ láyé ò tó fẹ́ jẹ lálẹ́ kìyàmá nínú tọ́lọ́run tó fi pọ́n wọn lé jàmá òun ní pé Ọlọ́run ọba mi àlékè ọlá ó ṣe àwọn aláìní ó ṣe wọ́n ní àwọn tí wọ́n tètè mọ́ tẹ̀lé àwọn ànábì Ọlọ́run tí wọ́n sì ti mọ́ tẹ̀lé òdodo nígbà tẹ́ bá gbé òdodo kalẹ̀ fún wọn jàmá agbo ìbá iye níbi ohun tamà ní hadith Bukhari fi Sahih Bukhari nínú hadith tí Bukhari tó gbà fún mi pẹ̀lú yín min hadith Abi Sufyan ma Hirakl tẹ́ bá gbàgbé ó mọ̀ ṣẹlẹ̀ ní ìjọ kan tí ohun tamà ní àwọn sábẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe hijira lọ sí ohun tamà ní ìlú Sham lọ́hùn jàmá nígbà tí wàhálà pọ̀ ní Mẹ́kà tí ohun tamà ní Najashi jàmá nígbà tó gbà wọ́n ó fẹ́ béèrè pé kí ni ohun tí ń ṣẹlẹ̀ tí ẹ fi kó ní ìlú gan tí wọ́n sì ṣàlàyé fún pé irọ́ o wàhálà wọn ló pọ̀ o wàhálà àwọn gèfèrí ló pọ̀ àmọ́ àwọn gèfèrí wọn fẹ́ fi àwọn mùsùlùmí láwùn lẹ̀ kí ni wọ́n wá ṣe wọ́n wá ń rán ohun tamà ní àwọn ọmọ wọn àwọn ohun tamà láwọn ìmísẹ̀ wọ́n rán wọn lọ sí ọ̀dọ̀ kíní pé èyí Najashi ọba Sham lásìkò náà ẹ̀yà dáhùn padà sí ìlú àmọ́ ọba yìí ṣe ìlàkàyè ní èyí tó pọ̀ ó fẹ́ wò ń pé kí ló fà á kí ni ohun tó fà á tẹ̀ fi ń jẹ wọ́n ní ìyà nígbà tí ó fẹ́ béèrè jàmá ìwà ń bẹ̀yìn pé ashrafu nasi taba'uhum am du'afa'uhum ẹ wá kí béèrè lọ́dọ̀ yìí àwọn ẹni tí ń tẹ̀lé Muhammad tẹ́ ń sọ náà àwọn ẹni àpọ́nlé ní tẹ̀lé ní kàbí àwọn ọ̀lẹ àwọn tí ò ní ni wọ́n tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fadhaqat anna du'afa'ahum ittaba'uhu wọ́n wá fi ń yé ohun táwọn Najashi ń gbé kì máa ń ṣe àwọn tí Ọlọ́run kọ́ ọlá fún àwọn tí wọ́n máa ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀lẹ èèyàn ni àwọn èèyàn tí ò ní ni àwọn náà tètè gbà òdodo wa hum atba'u rusul tó bá wá jẹ́ bẹ́ẹ̀ bàbá yìí wá ń sọ pé àwọn eléyìí tí ń tẹ̀lé òun náà làwọn tí wọ́n máa ń tẹ̀lé àwọn òjíṣẹ́ àwọn ta ni èyí ni àwọn tí ò ní níṣẹ̀mí ayé àwọn ni wọ́n máa ń tẹ̀lé àwọn òjíṣẹ́ àwọn ni wọ́n máa ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. a tún padà gbọ́yé nínú ọ̀rọ̀ ohun tá mọ̀ ní ànábì Nuh nígbà tí wọ́n ń sọ wa qala Allah ta'ala ní qawmi Nuh alayhi salam qalu anu'minu laka wattaba'aka al-ardhalun nígbà tí Nuh pè wọ́n sí ohun tá mọ̀ lọ́rọ̀ Ọlọ́run tó pè wọ́n sí ọ̀rọ̀ tó lè là wọ́n kọ́ bí fìtínà ayé àtàlìkìyàmà wọ́n wá ń dá ohun tá mọ̀ ní Nuh wọ́n dá lóhùn qalu anu'minu laka padà gbẹ́gbọ́ ìrẹnú irọ́ o wattaba'aka al-ardhalun tó jẹ́ ń pé wọn táwọn láwọn tí ó tẹ̀lé ẹ àwọn tí ò ní lọ́wọ́ náà àwọn olóṣì ló ń tẹ̀lé ẹ ọwọ́ sọ ká àmọ́ tẹ̀lé àwọn olóṣì irọ́ ibẹ̀ yẹn á ti padà gbọ́n pé àwọn ẹni àgbọ̀yìn pé àwọn tí ń tẹ̀lé àwọn ànábì Ọlọ́run àwọn tán jàmá àwọn tí ò ní lọ́wọ́ ní jàmá kì í ṣe àwọn tàmà ní àwọn tí wọ́n lásìkò lọ́wọ́ ẹ tó padà gbọ́yé nínú àyà mi tọ́lọ́ ní faqala al-mala'u alladhina kafaru nígbà tí wọ́n ní ká padà gbọ́ lọ́wọ́ wọn bá gbọ́ àwọn tàmà náà gèfèrí wọ́n ń sọ nínú àwọn ìjọ rẹ̀ faqala al-mala'u alladhina kafaru min qawmi ma naraka illa basharan mithlana máa ń sọ fún Nuhu pé wọn Nuhu tó lóun pè ń pé Ọlọ́run kankan ebe èèyàn bí ara wa náà nìyẹn wa ma naraka ittaba'aka illa alladhina hum aradhiluna ba'di ra'i àwọn tá a sì padà yín pé wọ́n ń tẹ̀lé àwọn tí ìlàkàyè wọn kò ṣiṣẹ́ dáadáa kan ló ń tẹ̀lé ẹ lérí iṣẹ́ tó ló gbé wá Allahu akbar àwọn tó ní wọ́n tẹ̀lé àwọn tí wọ́n rẹ́ fèsì gan ni wọ́n ń kàwé gẹ́gẹ́ bí wọ́n náà ṣe máa ń sọ ǹjẹ́ ó yé ní pé náà àwọn tí ìlàkàyè wọn tó ti lẹ àwọn ni wọ́n ń tẹ̀lé ohun tamọ̀ ní ìrẹ̀ Nuhu nínú tamọ̀ nínú ọlá tẹ́ẹ̀tù padà rí ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ fún ohun tamọ̀ ní àwọn aláìní tí wọ́n sì ní sùúrù bal anna al-anbiya anfusahum kanu fuqara kódà yín pé àwọn ànábì gangan fúnra wọn aláìní ni wọ́n náà àwọn ànábì gangan tọba mi tó ránṣẹ́ ọba mi Allah aláìní ni wọ́n ní àwọn aláìní wọn ní kí ni jẹ́rìí èyí fa hadha nabiy sallallahu alayhi wa sallam
yakul ǹjẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam máa ń sọ fún mi pẹ̀lú yín ma ba'atha Allahu nabiyyan illa ra'al ghanam ànábì ní kò mà sí sallallahu alaihi wasallam rasulullah sallallahu alaihi wasallam sọ fún mi pẹ̀lú yín pé ọlọ́run ò rán tá mà ní ànábì kan ránṣẹ́ àyàfi kó jẹ́ pé ànábì yẹn ó daran jẹ ló jẹ́ bẹ̀rẹ̀ ló daran jẹ jàmá. faqala ashabu àwọn sàábì ànábì Muhammad ṣẹ́yìn náà mọ̀ wọn yìí gbé ọ̀rọ̀ kan pamọ́ fún wọn sì mọ́ bẹ́ẹ̀ àwọn bèèrè lọ́dọ̀ ànábì Muhammad pé wa anta ṣé ìwọ náà mọ̀ daran jẹ ní ìyẹn Rasulullah sallallahu alaihi wasallam faqala na'am ànábì ní bẹ́ẹ̀ ni mo daran jẹ kuntu ar'aha ala qarahiti ahli Makkah ó ní òun mọ̀ daran jẹ nígbà yìí báyìí fún tamà láwọn Makkah pẹ̀lú ohun tamà ní ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ kan àti owó kan tí ìṣòwò kan tí ó fi pọ̀ jàmá. níbẹ̀ yẹn Bukhari ló gba hadisi yìí báyìí wá fún wa níbẹ̀ yẹn a padà máa ń pè ohun tamà láwọn ànábì Ọlọ́run gangan jàmá aláìní ni wọ́n ìwọ tó bá wá ní kí wọ́n ṣe ẹ́ nísùúrù ara rẹ̀ fọ́kẹ́ balẹ̀ kò gbọ́kẹ́ fọ́lọ́run ọba kọ́ máa ń pè ohun tamà lọ́ba tó padà dé ẹsẹ̀ ìṣesí yẹn ò padà gbàgbé ọba tí sì gbàgbé lọ́lọ́run ọba àádùn báyẹn ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam a sì tún máa tẹ̀síwájú. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillahi wahda wa salatu wa salam ala rasulillah. gẹ́bí ta ṣe ń bá ọ̀lọ́ fún wa jàmá ní pé àwọn ànábì Ọlọ́run àwọn gangan aláìní ni wọ́n nítorí pé aka hadith fún wa nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ohun tamọ̀ ní àná Ọlọ́run ò ní gbé ànábì kan dìde àbí kó daran jẹ làwọn sàábé ń béèrè pé wa anta ó ti rẹ̀ náà ànábì ní náà kuntu ar'aha li ahli Makkah min kararit ó ní òun padà daran jẹ pẹ̀lú fáwọn Makkah lásìkò kan èyí yóò yé pẹ̀lú ohun tamọ̀ ní àwọn ṣẹ́ngì kan tí a máa ń gbọ́ fóun Bukhari ló gba hadith yìí báyìí wá tó bá jẹ́ pé ohun tamọ̀ láwọn ànábì Ọlọ́run aláìní ni wọ́n ni wọ́n á jẹ́ ohun tamọ̀ láláìní kí ni wọ́n ń bẹ̀ ẹ́ lẹ́wù fọ́kẹ́ balẹ̀ ọba tó dá ẹ ò ní padà fi ẹ́ lẹ̀ ìwọ ni kò mọ kí ìwọ̀n ẹni dédé wọ́n náà ń pé jíjẹ ò ní wọ́n mímu ò ní wọ́n lílo ẹ̀ ògàn ò ní wọ́n ẹkún ò ló ń sun níkọ̀ọ́ yàrá jáde kó yan fanga yàmá ìyá ọmọ ìyá mi ò wọ́n jọ ní Islam kò mọ̀ sọ pé àwọn táwọn ń bá ànábì Muhammad sọ̀rọ̀ àwọn ń bá jẹ́ àwọn ìròyìn ní àwọn bá jẹ́ ohun tamọ̀ àwọn bá ní ohun tamọ̀ ní àwọn ìwàdà àwọn àjẹní àwọn bá ní ohun tamọ̀ ní ohun tán ní lọ́wọ́ ní àwọn ẹni táwọn ń tẹ̀lé ànábì Muhammad sọ̀rọ̀ léyìí ìṣesí àmọ́ kó jẹ́ pé wọ́n náà tẹ̀lé ànábì Muhammad má jẹ́ tọ́gì kò máa kú ẹ ní ohun tamọ̀ lẹ́yìn ànábì Muhammad o ìyá ọmọ ìyá mi ò wọ́n jọ ní Islam. nínú àwọn nǹkan tí ó tún gbé ohun tamọ̀ ní ọ̀rọ̀ ohun tamọ̀ láwọn aláìní tó ní sùúrù nínú tí ó tún fi ọlá rẹ̀ hàn ọmọ ìsílẹ̀ tó fukọ̀ ọlá náà mahabu ila Allah ǹjẹ́ mọ̀ ń pé ohun tamọ̀ láwọn àwọn aláìní tó ní sùúrù ǹjẹ́ mọ̀ ń pé àwọn tọ́lọ́run bá fi fẹ́ràn jù ní náà àwọn tọ́lọ́run fi fẹ́ràn jù ní náà aláìní àwọn tọ́lọ́run bá fẹ́ràn jù ní ẹ̀ àwọn tọ́lọ́run fẹ́ràn jù ní ẹ̀ faqad amara Allahu ta'ala al-anbiya bi mulazamatihim ǹjẹ́ mọ̀ ń pé àwọn ànábì Ọlọ́run pa wọ́n láṣẹ ń bẹ́ẹ̀ ń pé ẹ gbọ́dọ̀ fi àwọn aláìní ẹ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ o ẹ wà pẹ̀lú wọn pẹ́kípẹ́kí ẹ má jà wọn jùlẹ̀ ẹ wà pẹ̀lú wọn ẹ gbọ́dọ̀ wà pẹ̀lú wọn ni ẹ má jà wọn jùlẹ̀ rárá àwọn aláìní Ọlọ́run sọ ohun tamọ̀ lólówó Allahu Akbar àyàfi tó bá páyọ̀ Ọlọ́run ọba nìkan òun lọ́wọ́ ó fi dapọ̀ lówó tó ní àmọ́ tó bá ń pọ̀ lówó tó ń gan òun kan pa òun ti gbá àfà apá ẹ̀ náà fi jù ẹ́ sínú náà Ọlọ́run ní ṣe ní ìwé ogun lówó òun kan lẹ́ ń kó kàkàkàkà ní pé yẹn kan ọba òun kówó jọ yẹn kan ọba òun dààmú jẹ wàhálà ó lọ wá ṣe bó bá jẹ́ pé wàhálà ni wọ́n fẹ́ ṣe ní jàmá àwọn èèyàn ṣe wàhálà jù lọ àmọ́ tọ́lọ́run ò pàṣíkì fún wọn ó mọ̀ nǹkan Ọlọ́run ọba ló gbélé ẹ lọ́wọ́. ìdàn ẹ̀yọ́ mọ̀ ìyá mi ọ̀njọ́ ní Islam Ọlọ́run pa àwọn ànábì láṣẹ ní pé àwọn tó jẹ́ àwọn aláìní tó ní sùúrù kánábì fa àmọ́ra àwọn ànàbì fa àmọ́ra ká má jà wọn jùlẹ̀ faqala nabiyyi sallallahu alayhi wa sallam Ọlọ́run sọ fún ànábì rẹ̀ pé
واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا. Ọlọ́run sọ fún Ànábì Muhammad nígbà yóò jíṣẹ́ واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي. Ìyá Ànábì ní sùúrù pẹ̀lú àwọn èèyàn kan, àwọn tá ní àwọn aláìní nígbà tó wá bá ẹ, ní sùúrù pẹ̀lú wọn, má jagbe mọ́ wọn lérí, má kọ ẹ̀yìn sí wọn tó bá ti jẹ́ pé àwọn aláìní ni. isbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi. àwọn aláìní tó wá bẹ tí wọ́n fi ń sin Ọlọ́run pẹ̀lú ikhlas, wọ́n sin Ọlọ́run, wọ́n kírun dédé, wọ́n gbààwẹ̀ dédé, wọ́n yan zaka, wọ́n ṣe wọ́n wọ́n mutí, wọ́n mú gbó, wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ máa ṣe wọ́n. Ọlọ́run pa Ànábì Muhammad pé isbir ní sùúrù pẹ̀lú wọn, ìgbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní àwọn tí wọ́n bẹ Ọlọ́run, tí wọ́n sin Ọlọ́run, tí wọ́n jọ́sìn fáwọn Ọlọ́run ọba lóòrọ̀ àti ìtàmà ní ìrọ̀lẹ́, wọ́n dúró tẹ́tẹ́tẹ́ pẹ̀lú Ọlọ́run, wọ́n dúró hán pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àìní wọn. Ọlọ́run sọ fún Ànábì Muhammad pé má wọ láìní yẹn kó padà dẹ̀yìn sí wọn o, má débẹ̀, ní sùúrù pẹ̀lú wọn. yuriduna wajha. Àwọn eléyìí tá ń sọ yìí tó yípa àwọn aláìní yìí, àwọn aláìní tí wọ́n wá ìbọ́jú èmi Ọlọ́run ọba láì fi lọ sáré kìyàmọ̀. Tó bá rí bẹ́ẹ̀, tó bá rí wọn bẹ́ẹ̀, tó bá rí wọn lérí ìṣesí bẹ́ẹ̀, má ń kọ̀yìn sí wọn o, ìyá Ànábì Muhammad. Wala ta'du aynaka anhum, má yí ojú kò lọ́dọ̀ wọn, má kọ̀yìn sí wọn. Turidu zinatal hayati dunya, má ní o fẹ́ yí ojú kò lọ́dọ̀ wọn lẹ́yìn tó jẹ́ pé ohun tá mọ̀ ní àwọn ashraf, àwọn tó jẹ́ àwọn ẹni pàtàkì, àwọn ẹni iyì ló fẹ́ máa kọjú mọ́ náà tó lówó, lẹ́yìn tí ó jẹ́ pé àwọn eléyìn jàmá ọmọ ayé ni wọ́n, lẹ́yìn tó jẹ́ pé ohun tá mọ̀ ní tó bá padà kọjú ẹ sí àwọn èèyàn yẹn tó fi àwọn ohun tá mọ̀ láwọn olówó lẹ̀ jàmá ló mọ̀ jẹ́ kí ohun tá mọ̀ ní pé kí ni ìnífẹ̀ẹ́ ayé o mọ̀ fẹ́ wà pẹ̀lú rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wala tuti' man aghfalna qalbahu an dhikrina, wọ́n sì wá tẹ̀lé ohun tá mọ̀ ní kí ni jàmá àwọn tí wọ́n ti fọ́nú fọ́ra níbi ohun tá mọ̀ ní ìrántí àwọn Ọlọ́run ní wattaba hawa, wọ́n sì tẹ̀lé ìfẹ́ ní wọn. Wa kana amruhu furta, ọ̀rọ̀ wọn ó padà di ohun tá mọ̀ ní ìyẹpẹrẹ lọ́dọ̀ àwọn Ọlọ́run ọba, wọ́n ní yí lọ́dọ̀ àwọn Ọlọ́run ọba, wọ́n ní àpọ́nlé lọ́dọ̀ àwọn Ọlọ́run ọba. Ọlá ń pé kí ni wọ́n kó ẹ̀yìn, wọ́n sì ṣe fọ́nú fọ́ra pẹ̀lú ohun tá mọ̀ ní ẹ̀sìn àwọn Ọlọ́run. Tẹ́ bá fẹ́ wọ àyà yìí tọ́lọ́run fi ń bá Rasulullah sallallahu alayhi wa sallam tí fi ń bá sọ̀rọ̀, Ọlọ́run pe Ànábì Muhammad sáàkíyèsí ni pé má dán o ìyá Ànábì Muhammad, kò ní o fẹ́ kọjú mọ́ àwọn olówó kó wá fi àwọn tálíkà lẹ̀, má dán o. Àwọn ohun táwọn láwọn tálíkà yìí o fẹ́ kọjú mọ́ àwọn fún àwọn tálíkà lẹ̀, àmọ́ àwọn tálíkà wo ni? Tálíkà tí ń jọ́sìn fọ́lọ́run, tálíkà náà tí ń jọ́sìn fọ́lọ́run pẹ̀lú ikhlas, ń jọ́sìn fọ́lọ́run ọba, kìí ṣe tálíkà lágídí, kìí ṣe tálíkà gèbèrí, èé o, ìyà méjì ni ẹ, o ti jẹ́ tálíkà láyé ó tún ní sọ Ọlọ́run ọba, ìyà ẹ di méjì máa ń ká lọ jàmá, ìyà ẹ di méjì máa ń ká lọ. Ọlọ́run ní ṣe ìyà ní tiẹ̀. Ọlọ́run pa Ànábì Muhammad sallallahu alaihi wasallam sákèsí pé kó wà pẹ̀lú àwọn ohun tá mọ̀ ní kíni àwọn aláìní. Ẹ̀yin ẹ̀ wo Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbà tí Ummul Maktum ibn Ummul Maktum gbà tí báwo náà ń pè ó ń bọ̀ wá láti wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bàbá táyà ti sọ yìí báyìí sàábẹ̀ yìí afọ́jú ni, kò lójú, ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam, kò lójú. Ìwà ń bọ̀ wá láti wá béèrè lọ́dọ̀ Ànábì Muhammad. Ànábì wá wà pẹ̀lú àwọn ashraful Makkah, àwọn oníyì, àwọn aláìsìkí, àwọn tí mashallah, àwọn aláìsì ìjọyè, àwọn tẹ́yìn náà bá rí wọn báyìí kẹ́ tó sọ fún ẹ̀yin àwọn eléyìí àwọn tán jẹun yóò ní. Tánàbí ń pè wọ́n síbi ọ̀rọ̀ Ọlọ́run. Sàábẹ̀ yìí wá ń bọ̀ nígbà tí Ànábì ń pè ń bọ̀ báyìí yàn mọ́, Ànábì wá rán fọ iye ojú, Ànábì ìyẹn nínú tàbí pé wọ́n lọ́jọ́ kan náà à ń bá àwọn ẹni gidi sọ̀rọ̀. Ọlọ́run bá sọ àyà kankan rẹ̀ fún Ànábì Muhammad. Ọlọ́run ní abasa wa tawalla an ja'ahul a'ma wa ma yudrika la'allahu yazakka aw yadhakkaru fatanfa'ahu dhikra. Ọlọ́run ní abasa wa tawalla, ó fún ojú pọ̀ ó sì padà yí padà lẹ́ni tí fi ń padà kọ̀yìn sí ohun tá mọ̀ ní ẹni tí ò ní ibẹ̀ tí ń jẹ́ sàábẹ̀ Ànábì Muhammad, sàábẹ̀ rẹ̀ yíyàn mọ́. Ọlọ́run ni má ṣe bẹ́ẹ̀ mọ́, má dùn dáhùn mọ́, àwọn ẹni ó gbọ́dọ̀ fà wọ́n mọ́ra ni, ó gbọ́dọ̀ jẹ́ súnmọ́ ẹni. Allahu akbar.
ọlọ́run ọmọ ìdúrí kalẹ̀ aláwọ̀ yẹ zaka kí ló fi hàn pé ohun tá a mọ̀ ní arákùnrin tí ń gbọ́ ìtẹ́yìn pé tí ò ní yìí ó fẹ́ fọ́rẹ́ ẹ̀ mọ́ ó fẹ́ gbọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ni má tún ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run kí ànábì Muhammad kìlọ̀ ó ṣe ń kìlọ̀ fún pé má ṣe bẹ́ẹ̀ mọ́ má dánwò mọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ ìdán ibẹ̀ yẹn á fi mọ́ pé ohun tá a mọ̀ ní àwọn tí ò ní alifakiru sọ́ọ̀bìr ẹni tí ò ní tó sì ní sùúrù tí ń sin ọlọ́run ipò ńlá lọ́lọ́run bù wọ́n ẹ̀yì ńlá ẹ̀wù ńlá lọ́lọ́run bù wọ́n jẹ̀mọ́ kódà tó bá tẹ̀yẹ́ ń pẹ́ ẹ̀wù burúkú tó yín pé ẹ̀wù ayé ló wà lọ́dọ̀ wọn àmọ́ ẹ̀wù tó bá mi ọba mi Allah bù wọ́n jẹ̀mọ́ ẹ̀wù tó ní agbára ni. ẹ̀yìn ẹ̀tú ànábì Nuhu ni nínú àwọn ìjẹ́rìí ànábì Nuhu sọ fún àwọn ìjọ ẹ̀ pé wàyà kó mi lá as'alukum alayhi mala ẹ̀yin ìjọ mi sì béèrè owó lọ́dọ̀ yín pé kẹfì gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ṣówó ẹ fi tówó lẹ̀ in ajriya illa ala Allah ṣẹ̀rẹ́ sàn tí mo fẹ́ sí mò ń tọ ọ̀dọ̀ lọ́wọ́n ọba lọ́wọ́ kò sí lọ́dọ̀ yín wa ma ana bi taridil ladhina amanu innahum mulaqu rabbihim ẹni kí lé àwọn tó wà pẹ̀lú mi nípa àwọn tó wà pẹ̀lú mi àwọn tí ò sí tí ò ní lọ́wọ́ ni ìyìn lè lé wọn nítorí pé àwọn eléyìí ni wọ́n ṣe tán láti pàdé ọlọ́run ọba òun náà ni àwọn tálákà gẹ́gẹ́ bí ta ṣe sọ fún wa tẹ́lẹ̀ ń pín àwọn tálákà àwọn ni wọ́n ń tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọba jama. walaqad kana nabi sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jùlọ ní islam jẹ́mọ́ gba ànábì Muhammad yataqarrabu ila Allah ta'ala bi hubbihim ìfẹ́ tí ànábì ní sí àwọn ẹni tí wọ́n ní ànábì máa fi ń ṣe àtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́run ìfẹ́ tí ń tamà ní ànábì ní sí ń tamà ní ẹni tí ò ní tí sì ní sùúrù ànábì a máa ń fi ń tamà ní ìfẹ́ náà fi ṣe àtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́run Allahu Akbar ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tí ò ní ni máa lọ ní nífẹ̀ẹ́ tí ò ní gbà kó tó ní bákan ìwọ náà sáà wà máa ní sìkò á di ń tamà ní tọ́ọ̀gì má ní owó ní sìkò gbádà dìdàkúdà ìyá ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam ṣe bíbí kan náà ni wọ́n gbà ó sáà bí ẹ lólówó ṣe bó wọn náà sáà ń fa ń gbà kan ń fa títí ó wá padà bẹ́ẹ̀ lómi bó lówó mi bá nìkan tilẹ̀kùn mọ́ tálákà báyìí la ilaha illallah bó bá jẹ́ ni ọlọ́run ó sì mọ bẹ́ẹ̀ lọ́run pé ìwé ọlọ́run bá ń kówó ìkó lọ́dọ̀ ẹ̀jẹ̀ mọ́ nítorí ohun táwọn ní ìpọ́njú tó padà fún ohun táwọn lẹ́ni tí ò ní jẹ́ mọ́ agbọ́dọ̀ mọ fún ohun táwọn lẹ́ni tí ò ní agbọ́dọ̀ mọ pọ́n lé ni ẹlòmíì torí ń pamọ́ ní ohun táwọn ní aláìní kó má bàa fi wọlé tọ̀ kò lájà ńlé o ló lọ yọdù sí ajá tó tóbi kan sí ihun táwọn lẹ́nu ọ̀nà lé ẹ̀ ló kọ́ sí ẹ̀mẹ̀ṣàn ló tún yọ ajá yóò tún yọ ahọ́n jáde èyí ni tí wọ́n bùyàn jẹ́ dáadáa nìyẹn jàmá kọ́lọ̀ kó là wá ń bẹ̀. irú mùsùlùmí ò ní wọ́ irú mùsùlùmí ò ní yé bó bá lóòyàn mùsùlùmí máa ń fẹ́ ohun táwọn aláìní ni nítorí pé àwọn aláìní tí wọ́n ní sùúrù jàmá àwọn èèyàn kan tí Islam gbé ọlá fún ni Ọlọ́run gbé ọlá fún wọn Rasulullah sallallahu alaihi wasallam gbé ọlá fún wọn wọ́n ò ṣe ni wọ́n gbé ọlá fún wọn láfin sọ fún wa nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ tó ní sí ohun táwọn ní àwọn aláìní ìyóyè tó ní sùúrù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi ìṣẹ́ náà fi ṣe kí ni wọ́n fi ń ṣe àtẹ̀gùn wa yas'aluhu an yakuna ma'ahum fi dunya wal akhirah kọ́dà ànábì mọ́ tọ́ inú àdúrà yín pé kóhun jẹ́ ní tí ó mọ̀ bẹ pẹ̀lú àwọn aláìní láyé àti lálẹ́ kìyàmá la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọmọ tọ́ pé kóhun gbé pẹ̀lú àwọn aláìní láyé àti láyé kìyàmá qala sallallahu alaihi wasallam nínú àdúrà ànábì Muhammad ànábì Allahumma ìyá Ọlọ́run inni as'aluka fi al khairat ìyá Ọlọ́run mo tọ́ ṣe mí ní ẹni tí ó mọ̀ gbé àwọn iṣẹ́ olóore tí ó mọ̀ gbé ṣe wa tarkal munkarat ṣe mí lẹ́ni tí ó fi ohun tamà náà àwọn wà bàjẹ́ àwọn wàkíwà ṣe mí lẹ́ni tí ó fi ilẹ̀ hubbal masakin ṣe mí lẹ́ni tí ó fẹ́ràn ohun tamà láwọn tí ò ní fi ìfẹ́ àwọn tí ò ní fi sínú ṣẹ̀mí ayé mi la ilaha illallah gbogbo ẹni tó wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ní ṣẹ̀mí ayé ẹ̀ qad aflaha wa anja eléyìí ti jèrè ní èrè tó bùháyà ní èrè tó pọ̀ ní èrè tí ò lè jẹ tán nítorí pé ó kọ́ṣe ànábì wa Muhammad ni fàhádà ìbáàdà wàlàn ó kọ́ jẹ́ ìbáàdà fún kúrò dín pé ọdún tó wọ́n tó wá rí ẹ̀san tọ́lọ̀ ọmọ san gbogbo ẹni tó bá ń fẹ́ràn ẹni tí ò ní lọ́wọ́. wa hubbal masakin ànábì ó máa ń sọ bẹ́ẹ̀ hadisi ibà ìwà sahahu al-Albani Imam Albani sahahu tamani hadisi wa qala sallallahu alayhi wa sallam ànábì àtúmọ̀ sọ nínú bí hadisi mi
Allahumma ahyini miskina. Ìyá Ọlọ́run bó bá jẹ́ ẹ mọ ṣẹ̀mí láyé mọ jẹ́ ẹ ṣẹ̀mí ní ṣẹ̀mí tálíkà má ṣẹ̀mí ìtẹ̀mí ní pé owó rẹpẹtẹ tí ó jẹ́ ń ṣìnà tó ní jẹ́ mọ Ọlọ́run má ṣẹ̀mí bẹ́ẹ̀ ahyini miskina. Wallahi bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ìṣẹ̀mí ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ṣebí sá nínú ìtàn Ànábì Muhammad ní pé sàábé kan wọ̀ ọ̀dọ̀ Ànábì Muhammad ń sọ̀kan jẹ̀ mọ́ Ànábì wa dùbúlẹ̀ nígbà tí ó bá fi dìde ipa ohun tó dùbúlẹ̀ sí wá lẹ́ sí bí ha Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Sàábé yìí wá ní ilẹ̀ Muhammad sallallahu alaihi wasallam yóò jíṣẹ́ Ọlọ́run ó ti já pàwọ́ ohun tàmà ní ìkan sùn ìbàyè fún Ànábì ní máàlì wà dúnìyà kí ló kàn mí pọ̀lú ayé gbèmí nǹkan ayé ẹ̀wọ̀n fèyí nílẹ̀ ètí tó mi Allahu Akbar. Nítorí pé téyìn ní bá wà nínú ìṣẹ̀mí ayé ìjọsìn a máa rọrùn ìjọsìn ó rọrùn òṣì tí ó àpọ̀já ìṣẹ̀mí ayé wa fi máa dán Ọlọ́run bàbá Ọlọ́run ní gbé sínú ìgbésí ayé mi pẹ̀lú yín. Ànábì a máa sọ nínú àdúrà yìí pé Allahumma ahyini miskina ìwé Ọlọ́run tí bá máa ṣẹ̀mí jẹ́ ẹ máa ṣẹ̀mí pẹ̀lú jẹ́ ẹ máa ṣẹ̀mí àwọn àrísìkì wa amitni miskina bí bá jáde kó láyé jẹ́ ń jáde kó láyé lẹ́ni tí ó jáde kó láyé ní ẹni tí ò ní lọ́wọ́ tí ò ní jẹ́ ohun tamà lólówó rẹpẹtẹ ìgbà tí Ànábì Muhammad jáde kó láyé kí náà rí lọ́dọ̀ Ànábì Muhammad èyí táyì ó ní Muhammad kọ́ ilẹ̀ ó là Ànábì Muhammad fi lẹ́ẹ̀kan àwọn ọmọ jẹ̀mọ́ la ilaha illallah la ilaha illallah wahshuni fi zumratil masakin. Nígbà Ànábì àtúmọ̀ ṣe inú àdúrà pé Ọlọ́run gbogbo ìgbà tó bá padà gbé mi dìde lálẹ́ kìámà gbé mi dìde láàrin àwọn tí ó jẹ́ àwọn aláìní níjọ́ gbéǹde. Bẹ́ẹ̀ náà ni sahahu al-Albani Imam Albani ó sahaha ohun tamà ní hadisi ìgbà ìgbé hadisi sahih. Ẹ̀yọ́ mayami wọn jọ ní Islam. فليس المكياس عند الله تعالى بحسب الغنى والفقر وإنما بالإيمان والتقوى. Ká wá gbọ́ o tá bá fẹ́ wọ́n tẹ́mi pẹ̀lú mi bá fẹ́ wọ́n lọ́dọ̀ Ọlọ́run nípa ohun tá mà ní aláìní àti ohun tá mà ní ẹni tó ní ihun tọ́lọ́run fẹ́ lò padà láàrin àwọn méjì kì í ṣe kan bí ìbá ṣe ń pè ìpáyọ̀ Ọlọ́run àti ìnígbàgbọ́. Èèyàn lè jẹ́ ohun tá mà láláìní tó tún jìyà wájú Ọlọ́run gbà tí ò bá sin Ọlọ́run nígbà tí ò bá dúró sin Ọlọ́run ọba tí ò bá dúró sin Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run ìtumọ̀ ohun tó fi yé wa nínú àwọn àdìsí inú ọ̀tá sọ ní pé bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó jẹ́ ẹni tí ò ní a máa ń balẹ̀ láti sin Ọlọ́run kò ní rántí pé mo ní ọjà kan mo nígbà mo láwò mo fẹ́ ṣe kọ́ǹtì kan mo fẹ́ fowó ránṣẹ́ mo ti jẹun ta mọ̀ ní oúnjẹ àárọ̀ ẹ̀bìyàn mọ́ àfọ́ ti dúpẹ́ fọ́lọ́run ọba bíléhùn àfà ìjọsìn ló kàn. Àmọ́ ẹni tó padà níyàn mẹ́rin ọmọ ìyá mi wọ́n jọ ní Islam àlò bọ́ bá gba àpẹ́ẹ̀lì yìí kó tó pípa ẹlẹ́ẹ̀kan náà àpẹ́ẹ̀lì míì ti dúdú yàn mọ́ àwọn tí sì ń pe ẹlẹ́ẹ̀kan ti inú program pẹ̀lú ẹ̀ ní yàn mọ́ nínú jùlẹ̀ náà ló máa sọ pé mo ti jẹ́ nísìn ǹjẹ́ ò ní pèmí lágo báyìí kò rán mi létí wàhálà ti bà ó ti wà pẹ̀lú ẹ̀jẹ̀ mọ́. Ìtẹ̀lá fáàfin sọ fún mi pẹ̀lú yín pé bá padà wọ́n nípa fẹ́ wọ́n lódodo láàrin ohun tamà ní ẹni tó ní àti ohun tamà ní ẹlfàkì àti ẹni tí ò ní abáfẹ́ wọn pẹ̀lú ohun tamà ní ìgbàgbọ́ àti ìpáyọ̀ Ọlọ́run lámọ̀ fi wọ́n ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jò ní Islam. àfáwọn sọ fún mi pẹ̀lú yín pé walaysati sa'ada wal hayatu tayyiba fi kasrati al-ghina wal jah wa innama fi al-iman wal amal salih. àfáà fi yé mi pẹ̀lú yín pé tàbá ní ohun tamà ní oríire tàbá ní ohun tamà ní ìṣẹ̀mí dáadáa tàbá ní ohun tamà ní ìṣẹ̀mí dáadáa jẹ́mọ́ oríire tàbá bẹ̀rẹ̀ pé kí lóríire olóríire náà ni bàbá mọ́tò tí ń lò nísìn mọ́tò ẹ̀sìkàládà ni o mọ́tò tí ń lò nísìn mọ́tò báyìí ni o ṣé òun lóríire ni ọ̀lẹ́ òun kọ́ lóríire èrè wo òun kọ́ lóríire ẹ̀yin ní fọ́nsẹ́ náà pa à ń sọ pé la jeune ne fait pas le bonheur il contribue au bonheur àbá ọ̀lẹ́ mọ́ ń sọ gbà jẹ́mọ́ ihun tamà láìsì kí jẹ́mọ́ ça ne fait pas le bonheur òun gangan kọ́ ni ihun tamà lóríire làbá mi sọ fún mi pẹ̀lú yín pé ihun tamà ní oríire àti ìṣẹ̀mí dáadáa kò sí níbi pé ká ló ẹpẹtẹ bí káwú náà o bí ìbá ṣe ń pé ìgbàgbọ́ àti ohun tamà ní iṣẹ́ olóore ìgbàgbọ́ àti iṣẹ́ olóore tí bá ń bẹnu ìgbésí ayé mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin láàlè máa padà sọ pé kí ni yàmá olóríire lóléyìí kọ́lọ́hún lè ṣe mi pẹ̀lú olóríire yàmá gbọ́n tọ́lọ́hún bẹ̀ mi pẹ̀lú sọ̀rọ̀ nínú Al-Qur'ani
ọlọ́run man amila salihan min dhakarin aw untha falanuhyiyannahu hayatan tayyibah la ilaha illallah. ọlọ́run ní kí ni man amila salihan min dhakarin man amila salihan èyíkéyìí inú ọrin tó ṣiṣẹ́ olóore ó gbàgbọ́ ó gbà wọ́ ọlọ́run bá gbọ́ ó dúró lẹ́nu ohun tá mọ̀ lẹ́nu àlà ọlọ́run kò kọjá ẹnu àlà ọlọ́run kò já ọgbà ẹnu àlà ọlọ́run jágajàga ó dúró ó kírun dédé ó gbààwẹ̀ dédé gbogbo ohun tó jẹ́ àwọn nǹkan tó bá mi kọ̀ jàmá ó sì dúró sì gbọ́ jàmá ìkíláàsì wà nù gbèsè ayé ẹ̀ ọlọ́run ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ min dhakarin aw untha lọ́kùnrin ni kàbí lóbìnrin falanuhyiyannahu hayatan tayyibah ọlọ́run àwọn ọlọ́run ọba ó jẹ́ olóòṣèmí dáadáa láyé ló jẹ́ olóòṣèmí dáadáa ìsàn á lò ìṣẹ̀mí dáadáa ò mọ níbi owó á lò ìṣẹ̀mí dáadáa mọ lérí bí ìpáyà ìgbàgbọ́ àti ilé ìtẹ̀lé tọ́lọ́run ọba ìgbàgbọ́ ìtẹ̀lé tọ́lọ́run òun ló lè jẹ́ padà ní ìṣẹ̀mí dáadáa láyé àmọ́ òun jágbọ́ ọlọ́run òun ṣe ohun tó wù ẹ́ nínú ẹ̀sìn a lè pe léyìn ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam a lè padà sọ pé òun lò ṣẹ̀mí dáadáa láyé ò jàmá. ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam nínú táwọn ní ọ̀tọ́lọ́run tún bá a sọ nínú àyà mi ọlọ́run ní man amila salihan min dhakarin aw untha wa huwa mu'min ẹni tó bá ṣe kí ni ó ṣiṣẹ́ olóore nínú ọkùnrin kàbí obìnrin jàmá wa huwa mu'min tó sì ní ìgbàgbọ́ pẹ̀lú àwọn ọlọ́run irú àwọn eléyìí ni wọ́n lo ìṣẹ̀mí dáadáa irú àwọn eléyìí ni wọ́n gbádùn ìṣẹ̀mí ayé wọn irú àwọn èèyàn yìí ni ọ̀rọ̀ wọn a máa dáyọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba jàmá. faqad rawa al-Bukhari an Sahal bin Sa'd as-Sa'idi radiyallahu anhu a gbé ìgbà Bukhari gbé ìgbà wákan wá fún wa ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jọ ní Islam Bukhari ó gbé ìgbà wákan wá fẹ́mi pẹ̀lú yín kí lè gbà yìí sọ sàábé Sahal bin Sa'd as-Sa'idi ló gba ìgbà wáyé wa kí ọ̀nà ọlọ́run mọ́ bá ó ní òun wà pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam marra rajulun ala Rasul sallallahu alaihi wasallam faqala rajulun indahu jalis arákùnrin kan gba ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa ń sọ fún arákùnrin tó wà pẹ̀lú ẹ̀ tó jókòó pẹ̀lú ẹ̀ ń pé ma ra'yuka fi hadha kí lè ò ń gbà ẹ pẹ̀lú ẹni tí ń lọ yẹn faqal Ànábì ọkùnrin náà dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé rajulun min ashrafi nas ẹni tí mo rí pẹ̀lú bí tí ṣe ń lọ yẹn àwọn ẹni tó jẹun yóò nìyẹn àwọn olówó lórí yẹn àwọn chiefman lórí tí ń lọ yẹn ìyá Ànábì wa Muhammad àwọn tó yẹ pé kódà àwọn ọlọ́lá lórí tí wọ́n ń lọ yẹn hada wallahi hariyun in khataba yunka eléyìí tó ń sọ yẹn tó bá wọlé tọ̀ yẹn pé ó fẹ́ ìyàwó àákùnrin náà ń dáhùn Ànábì Muhammad sallallahu alaihi wasallam lóhùn tó bá wọlé pé ó fẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ ẹni àníwò orí fi gbé ọmọ fún lẹ́ẹ̀kẹ́ gbé máa ń gbé lọ irú ẹ̀ náà ti ń lọ yìí báyìí Allahu akbar wa in shafa'a an yushafa bí wọ́n àwọn eléyìí bá dúró wọ́n fẹ́ ṣìpẹ̀ yàn àwọn eléyìí ò lè ṣìpẹ̀ yàn ká má ní àwọn ògbà ìpẹ́ rẹ̀ ìyá Ànábì Muhammad qal fasakata Rasul sallallahu alaihi wasallam àákùn ìsábẹ́ ìsà sọ ọ̀rọ̀ ẹ̀ Ànábì wa dákẹ́ summa marra rajulun akhar àákùn míì tó lọ ó kọjá Ànábì tó ń bèèrè pé ma ra'yuka fi hadha báwo ló ṣe rí èyí tí ń lọ yẹn sí wa qala ya Rasulallah ìyẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba hadha rajulun min fuqara'il muslimin eléyìí nínú àwọn tá ló ṣe àwọn mùsùlùmí làwọn eléyìí yìí o hadha hariyun in khataba an la yunka ìwé eléyìí bá ní kó tọ ìyàwó lọ́dọ̀ yàn kódà kó tó mọ sọ àbùṣe èèyàn ó dà mí sí lérí ní pé kó bọ́ta ni èèyàn lè fẹ́lẹ̀ ní ìhùntàmọ̀ lóbìnrin pọ̀lú bí ta ṣe rí yẹn aṣọ́gbó ti wà jágajàga kò sí ìhùntàmọ̀ ní kankan lára ẹ̀ lè fẹ́lẹ̀ yẹn lóbì ìwé eléyìí wà ní ìṣàfà alẹ́ ìṣàfà bẹ́ẹ̀ yẹn bá sì ṣìpẹ̀ ń gbọ́ bẹ́ ṣìpẹ̀ yẹn jẹ̀mọ́ àwọn lè gbọ́ wọn lẹ́nu eléyìí ìyá Ànábì Muhammad sallallahu alaihi wasallam wà ní kọ́ ẹ̀la alẹ́ yusma bí wọ́n eléyìí bá sì sọ̀rọ̀ gan yóò lè gbọ́rọ̀ rẹ̀ faqala Rasul sallallahu alaihi wasallam òjíṣẹ́ wa ń dá lóhùn sallallahu alaihi wasallam ni Ànábì ni hada khayrun min mil'il ardi misla hada Ànábì ni ṣe rí èyí tó ń sọ yẹn níkẹyìn yẹn tó ń fẹnu ẹ̀ tẹ́ fi lù yẹn èyí ń tálákà yẹn èyí tó sọ yẹn
ó mọ̀ lóore ju tamọ̀ lónítọ̀hún yẹn lọ oore bù háyà ju tó bá mú tamọ̀ ní ẹ̀pẹ̀ ilẹ̀ tó tóbi báyìí bí tó ṣe fẹ̀yìn jàmá ó lóore jù bẹ́ẹ̀ lọ ju tamọ̀ lólówó tó ń pè lẹ́yìn lọ Allahu Akbar hadith tó fẹsẹ̀ fi yín lẹ̀ kí la fẹ́ lò gbàbẹ̀ ń pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá o aṣọ ńlá lè jẹ́ èèyàn lọ́dọ̀ ẹ̀yin èèyàn àmọ́ ó lè má jẹ́ èèyàn lọ́dọ̀ Ọlọ́run aṣọ ńlá ó lè jẹ́ èèyàn lọ́dọ̀ èèyàn àmọ́ aṣọ ńlá ó lè má jẹ́ èèyàn lọ́dọ̀ Ọlọ́run nítorí pé ohun tọ́lọ́run fẹ́ lò nínú ìṣẹ̀mí ayé mi àti ẹ̀yin òun náà ni ìpáyà Ọlọ́run òun náà ni ìbẹ̀wò Ọlọ́run òun náà ni tẹ̀lé òfin Ọlọ́run òun náà ni ìdúró dédé pẹ̀lú Ọlọ́run ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam wàhálà sàhábà kanu fuqara ẹ̀yẹ rí àwọn sàhábà yìí ni àwọn ọmọlẹ́kẹ́ wà nábìá Muhammad aláìní mọ ni wọn àmọ̀ ní lọ́wọ́ jẹ̀mọ́ ẹ̀yẹ wo tamọ̀ ní Abu Hurairah ni ebi máa ń pa Abu Hurairah jẹ̀mọ́ kódà àmọ́ mú tamọ̀ ní òkò ló mú ló so sínú aṣọ ló sì gbé ló so sínú báyìí jẹ̀mọ́ fún tamọ̀ lébi tí ń bá Abu Hurairah pẹ̀lú bẹ́ẹ̀ náà jẹ̀mọ́ òun ní fi ń gba hadith anabi Muhammad jù wá hadith tí fi ń pọ̀ jù òun ní fi ń gba hadith anabi Muhammad sallallahu alaihi wasallam wá jẹ̀mọ́ léyìí tí fi ń pọ̀ jù ní hadith anabi Muhammad pẹ̀lú bẹ́ẹ̀ náà kò sì ní lọ́wọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà kò jẹun yó pẹ̀lú bẹ́ẹ̀ náà ẹ̀yọ́ ọmọ ìyá mi ìṣẹ̀mí ta ló sì ló lò àmọ́ òyàn mọ́ wọ́n mọ̀ ti wà nínú ìkẹ́ nísìnyí wọ́n mọ̀ ti wà nínú ìgè lọ́dọ̀ Ọlọ́run ọba jẹ̀mọ́ Ọlọ́run ọba kọ́dà kó mọ̀ ṣe wà àwọn òrì kó mọ̀ ṣe léèwọ̀ fẹ́mi pẹ̀lú oyin jẹ̀mọ́ àwọn sàábì aláìní ni wọ́n àmọ́ dhalika qadul umam aláìní náà sàábì pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n darí àwọn ìjọ kanu abadan nas àwọn náà fi ń jẹ́sì fọ́lọ́run ọba jù jẹ̀mọ́ wa kanu aqwa nasi imana ìgbà wọn fi ní agbára èyàn mọ̀ yẹn darabu arwa alamsala fi tahammul faqr wal ju' jẹ̀mọ́ àwọn sàábì yìí mú àwọn àpèjúwe wá fún wa lẹ́yìn táwọn náà fi mọ̀ pé mashallah àwọn èèyàn ò ní láyé aláìní wọn àmọ́ wọ́n sin Ọlọ́run ọba jẹ̀mọ́ wasabr ala tahammul adha jẹ̀mọ́ wọ́n ní sùúrù lébi ohun tá a mọ̀ níbi ìnira tí wọ́n fi kàn án ẹ̀yin ẹja ohun tá a mọ̀ ní Bilal ní jẹ̀mọ́ léyìí ṣìṣì bẹ́ẹ̀ wa min ajali fawz bi yadin Allah ta'ala wa fi hin lam yanfa Abu Lahab bi kasrati malihi wa gina ẹ̀yin ẹja wà Abu Lahab pẹ̀lú pọ̀ nípò pọ̀lúpọ̀ ní ọmọ jẹ̀mọ́ pọ̀lú gbogbo ohun tó ní jẹ̀mọ́ kò wúlò fún un lọ́dọ̀ Ọlọ́run ọba jẹ̀mọ́ ẹ wá wà àwọn tí ò ní lọ́wọ́ jẹ̀mọ́ ẹ òbí náà ti di ẹni ìkẹ́ wọ́n di ẹni ìkẹ́ fi jáde kó láyé wọ́n di ẹni ìkẹ́ fi jáde kó láyé Ọlọ́run sì ń tẹ́wọ́ gbà wọ́n nígbà tí wọ́n jáde kó láyé Allahu Akbar ọjà wà Abu Lahabi ọmọ olówó ní jẹ̀mọ́ Ọlọ́run sọ fún pé ma agna anhu wa ma kasab ọwọ́ ẹ̀ tó ní òní wúlò fún ẹ jẹ̀mọ́ ọmọ tó bí ìlànà làwùláàdì min kasbihi ọmọ gan tó bí òní padà fi gíní kò ní wúlò fún ẹ̀rí Abu Lahabi sayasla naran dhata lahab Ọlọ́run náà lahab iná náà tí ó mọ̀ jò bulẹ̀ jẹ̀mọ́ inú ẹ̀ ló padà parí ìgbésí ayé ẹ̀ sí jẹ̀mọ́ nígbà tó wá padà pàdé wájú ẹ̀mí Ọlọ́run ọba jẹ̀mọ́ kí ló fà ọlá ń pé ó ní owó ó ní ọlá ó sì ní ipò ó fi wá kọlu Ọlọ́run ọba jẹ̀mọ́ ó ní owó ó ní ipò ó sì tún ní ohun tamọ̀ ní ọmọ bẹ̀rẹ̀ ó wá fi kọlu Ọlọ́run ọba ó fi kọlu Rasulullah sallallahu alayhi wa sallam jẹ̀mọ́ ẹ̀yin ẹ̀rin ni nígbà tí ohun tamọ̀ ní Abu Lahabi yìí tí Ànábì Muhammad sallallahu tó gbé iṣẹ́ jẹ́ tánàbí Muhammad pé ohun tamọ̀ láwọn àwọn Kùrẹ́ṣì tànàbí ní tí ń bá padà tí má sọ fún yín pé ogun ń bọ̀ lẹ́yìn ohun tamọ̀ lápàtà ẹni tó fẹ́ yájà ǹjẹ́ ẹ gbà mí gbọ́ ó ní bẹ́ẹ̀ ni àgbà yẹn gbọ́ nítorí pé alámọ̀nà nìyẹn onífẹ́ olódodo nìyẹn lọ́jọ́ tó ti pẹ́ ta ti mọ̀ ẹ́ Ànábì ní tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi tẹ́ rí yín o Ọlọ́run bá gbé mi dìde láti fi jẹ́ ohun tamọ̀ ní òjíṣẹ́ fún yín láti fi jẹ́ òjíṣẹ́ fún yín Ànábì sọ àwọn gbólóhùn tó jọ bẹ́ẹ̀ jẹ́mọ́ ìyọ́mọ̀ ìyá mi ọ̀hún jùlọ ní Islam tí Abu Lahabi ó bá yẹ ẹnu ó ní alẹ́ hadha jama'atana ṣé nítorí ẹ̀ ló fi kó wájọ rẹ̀ Muhammad tabbalak ó ní lẹ́nu ẹ̀ lọ́hùn pé kò ní da fún Rasulullah sallallahu alaihi wasallam ó ní kò ní da fún òun ó fẹnu ẹ̀ tẹ́fi kan Ànábì Muhammad Ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ Ànábì ò dá lóhùn Ọlọ́run ní tabbat yada abi lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran dhata lahab wa imra'atuhu hammalatal hatab fi jidiha hablum min masad jama ìyàwó ẹ̀ gan wà ní tí man gbégi sọ́nà fanabi Muhammad sallallahu alaihi wasallam tí bá lọ philosophy Ọlọ́run ọba Ọlọ́run ní àti ọkọ tí ń jẹ́ Abu Lahabi àti ìyẹn náà jama ẹ̀yin méjì ya ni ó padà jẹyin láyé ló jẹyin lálẹ́ kiyama Ọlọ́run àwa bẹ̀ ṣe wá ní ohun tamani ẹni tí ó nífẹ̀ẹ́ àwọn ohun tamani àwọn tí ò ní lọ́wọ́ má ṣe wá lẹ́ni tí ó padà kórìíra àwọn wá ṣe ní ohun tamani ìjọsìn fún wa jama abẹ́ Ọlọ́run ọba
oore tí ń bẹ fún tama láwọn tí ò ní jàmá masa ṣe fẹ́mi pẹ̀lú yín subhanakallah bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd. Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billahil aliyyil azim.